ṣé ọ̀ka ni ẹni. Grandiosa kùnú tí rèé ọ̀sá àfẹ́ bà mí jẹ́ yàtọ̀ sí ìran ọ̀gbẹ́yọ̀ ń rà yìí mò ń mójọ́ ẹ̀ní rẹ̀ ó sì láti jẹrin lẹ́sàn-án ẹnu owó yìí wọ̀ nìkan ti ná kò mí Yorùbá ń ka 80 to 30,000. Grandpa tí rí ń pa eri 50,000 mo lọ. Yẹ kí jọ mí lójú náà torí à ń wí ọmọlé ńlá mi. yóò mú mú. Mo rántí ní ìgbà kan ọtí ìdílé ayé ọjọ́ burúkú èsì gbomi mú. ní bá fún ẹ lọ́fà lórí pupa. Èsì owó pa lọ́wọ́ mi èsì ń pa ìyásàn ń jẹ mí mo ro gbogbo rẹ̀ wò mo bá pinnu lọ́kàrà mi wíkun pora mi. Mo bá bọ́ síwájú mọ́tò wí kí mọ́tò gbá mi dànù kàkà yí mọ́tò èèmọ̀ gbá mi ìka ẹsẹ̀ mi ló tẹ̀ mọ́lẹ̀. kàwọn lè yẹn o. Mo ti ronú wító kún pokùn so 70 years old man. kàkà yí okùn ìràǹgì mi àsokùn yìí mo lò kún ti gbó. Grandiosa ọmọ náà tọ́jú wọn náà. àwọn aláìníṣẹ́ lápá wọn ò fẹ́ bí ṣiṣẹ́ ṣe bá wọn fẹ́ pẹ́ ni ẹni kì í pẹ́sẹ́ mo fẹ́ jẹ́ kẹ́ sáré bá mi sáìn kìíní kan. Sáàmù wa ọwọ́ àǹsí ilẹ̀ sáìn. tú ìyá ńkọ́. Ara ẹ̀ mọ́ sáìn rẹ̀. Sáàjẹun sáìnì tú. Rárá sáìn ọkọ̀ ọwọ́ àǹsí. ẹ̀kọ́ ẹni èdè méjì kínú bí sáàjẹun sáìnì tú yìí. sí wàhálà. ọmọ ìyá rẹ ni Grandiosa. yóò mú mú. ọmọ ìyá rẹ ni Yorùbá mọ ìyá rẹ ọ̀ní mọ wíbà. Grandpa ẹ máa múra lẹ̀ kí tó di ìwòyí ọ̀la ẹ ti à ní sáínà. irọ́ mi o ọtí tí bá mi ṣe fisa sáínà. mú man. yín bá wí kún mọ sàdúrà kọ ẹ kàn mọ gbé ọ sépè. náà ló jẹ́ kó ṣe dákẹ́. Àmọ́ Grandpa ilẹ̀ fámìlì bọ́ọ̀lù ẹ̀sẹ̀ sẹ́ ìkẹ́sì yẹ̀ bá a lé mọ́. Ilẹ̀ fámìlì o ṣèbí kun lọ sáínà kun lè gbatẹ́gùn kun wá lé ni. Ẹ fẹ́ mọ̀ tún mọ̀ kún yẹ sáìn ni. Èmi ni mo sáìnì. Kídìní yín méjèèjì ẹ mọ̀ ti tà. ṣé ìsìnkú yìí mo rò. Èmi lẹ́ ń rò. tú yìí mo sáìnì o kíndìnrín mi méjèèjì mo tà. Ṣé ẹ máa wí sí yín kẹ́sàn ẹyọ kan ẹ fẹ́ dá mi lóhùn? àṣẹ lọ ń wí. Ẹ ṣàṣẹ o. àtẹyọká àti méjì àṣẹ lọ ń wí. Ọmọ yín èsàgbàfọ̀ ó ń kaṣọ alẹ́ ẹ̀rọ ojú olè ẹ̀ mú láìsọ ọmọ yahoo. Mò ń náwó kò ní fàlàfòlò ẹ bèrè bí yín mo ti. Grandiosa. kàwọn lè yẹn o. àṣẹ tèmi mo rò wí. Ẹ̀rọ wé mi ni ẹ̀rọ ń pa ẹ sá lọ o àti sáínà náà ti ń wò nílẹ̀ sí. Ẹ àmú ni. Grandiosa. Ẹ jẹ́ mùkúnnú yín yòókù.